Welcome to my class. In Yoruba, we say, Ẹ káàbọ̀ sí kíláàsì mi. In today's class, we are going to talk about welcoming or introducing yourself in Yoruba. When you see someone, you meet someone for the first time, you have to introduce yourself to that person. So what are sentences you say? For example, you say, Ẹ ǹlẹ́ o, ẹ káàbọ̀ sà. Ṣé àlàáfíà ni? Àlàáfíà ni sà. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Adé. Kí ni orúkọ ẹ? Orúkọ mi ni Ṣọlá. Káàárọ̀. Orúkọ mi ni Bùnúṣí. Ọmọ ọdún mẹ́jọ ni mí. Mo gbé ní Millennium Estate. Orúkọ ilé ìwé mi ni CCMS. Mo wà ní kíláàsì kẹrin. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́. Mo fẹ́ràn Ọ̀gbẹ́ni Adé. Mo ti ṣetán. Ó ṣeun gan, pàtẹ́wọ́ fúnra ẹ̀. Báyìí ọmọ dáadáa. Ẹ káàsán, orúkọ mi ni Peter Olúwatúnmiṣe. Ọmọ ọdún mẹ́sàn-án ni mí. Orúkọ ilé ìwé mi ni Jade. Mo wà ní kíláàsì kẹrin. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́. Mo fẹ́ràn Ọ̀gbẹ́ni Adé. Ó ṣeun gan, ẹ pàtẹ́wọ́ fún un. Kárí ọmọ dáadáa. Want to go? Káàsán. Ọmọ ọdún mẹ́sàn-án orúkọ ilé ìwé mi ní Jade mo wà ní kíláàsì kẹrin. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́. Mo fẹ́ràn Ọ̀gbẹ́ni Adé. Ó dàbọ̀. Ó ṣeun, ẹ pàtẹ́wọ́ fún un. Kárí ọmọ dáadáa. Ó yá ìbẹ̀rẹ̀. Vania, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ àrùn. Ṣé àlàáfíà ni? Àlàáfíà ní àrùn ìṣe. Ìwọ ńkọ́? Dáadáa ni mà. Ṣé? Kí ni orúkọ rẹ? Orúkọ mi Aaron Marentes Ọ̀bẹ́ngà. Ìwọ ńkọ́? Orúkọ mi ni Vania. Ibo láti wá? Mo wá láti orílè-èdè Mexico. Ìwọ ńkọ́? Mo wá láti orílè-èdè Mexico. Ibo lò ń gbé? Mo ń gbé ní Mexico. Ìwọ ńkọ́? Ibo mo ń gbé ní Mexico. Iṣẹ́ wo lo ṣe? Iṣẹ́ káràkátà ni mò ń ṣe. Ẹ ṣé gan-an. Ó yá. Ẹ káàsán, orúkọ mi ni Yoruba Language. Ọmọ ọdún mẹ́sàn-án ni mí. Orúkọ ilé-ìwé mi ni Jade Spring School. Mo wà ní kíláàsì kẹrin. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́. Mo fẹ́ràn Ọ̀gbẹ́ni Adé. Ó dàbọ̀. Ó ṣeun gan, ẹ pàtẹ́wọ́ fún un.